iléeṣẹ́ elétò ààbò lábẹ́lé ní ìpínlẹ̀ Ondo ìyẹn ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ráwọ́ tó àwọn afurasí oníwà ọ̀daràn bíi 10 láwọn agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ondo. Méjì lára àwọn afurasí náà ni wọ́n lọ́wọ́ nínú ìwà jíjí arábìnrin kan pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bíi 2 gbé kí ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ó tó dóòlà wọn ní Ìsìn-Ìsìngbò ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ọ̀gá àgbà níkọ̀ náà Akọgun Adétúnjì Adélẹ́yẹ ló fèyí léde nínú pé àwọn afurasí ọ̀hún ni wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà ìjínigbé, olè jíjà, jíjá ọ̀kadà gbà, ilé fífọ́ pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn lóríṣiríṣi. Àwọn afurasí tọ́wọ́ òfin bà ni wọ́n ti ran ikọ̀ náà lọ́wọ́ láti ráwọ́ tó àwọn ìyókù níbi wọ́n ti ráwọ́ tó àwọn ẹ̀yà Fúlàní kankan eléyìí tí àwọn náà lọ́wọ́ nínú àwọn ìwà ọ̀daràn lóríṣiríṣi. Lára wọn láti rí Gambo ẹni ọdún 27, 27, Muritàlá ẹni ọdún 19, 19, Mustapha Aniliasu, Joseph ẹni ọdún 25, 25 years, Friday ẹni 20 ọdún 20 years, Dúyélẹ́mí Wahab, Kabiru pẹ̀lú Aminu ẹni ọdún 28, 28 years. Ọ̀kan lára àwọn afurasí náà jẹ́wọ́ pé ògbólógbòó ajínigbé lòun ṣe, bẹ́ẹ̀ ni ẹnì kejì náà tún pé agbanipa òun lòun ṣe. Ìdílé Ọlọ́bafúnṣẹ́gbó wà ní ìlú Ìjẹ̀bú-Òde ni wọ́n ti wọ́ ìṣèjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn olóyè afọbajẹ pẹ̀lú àwọn 5 mìíràn relé ẹjọ́ láì gbàgbé alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde Dáre Alẹ́bíoṣù. Gbogbo wọn pátápátá ni wọ́n wọ́ tuurutu ó di iwájú ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde kí wọ́n lè parí gbogbo ètò àti fi ọba Àwùjalẹ̀ jẹ ní ìlú Ìjẹ̀bú. Ẹjọ́ náà ni wọ́n gbé relé ẹjọ́ lọ́jọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí kí wọ́n tó kéde rẹ̀ fún àwọn oníròyìn ìyẹn ní ọjọ́ Ajé tòní. Alága ìdílé náà Ọ̀túnba Abdullateef Adébáyọ̀ ni wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún òde ilé ẹjọ́. Ìdílé náà ni wọ́n rọ ilé ẹjọ́ láti bójú wo bóyá ìjọba ni wọ́n ní ẹ̀tọ́ tàbí ní agbára láti sún àgádágodo mọ́ ààfin Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Léyìí tí ìjọba ṣe 20 oṣù kìíní ọdún tá a wà yìí sílẹ̀ mọ́ àwọn olóyè láàfin láti yan ọmọ yìí sípò ọba aládé náà. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ bóyá ìjọba ní òfin fàyè gbà wọ́n kí wọ́n lọ rèé pa iná ìgbìyànjú àwọn olóyè ìyẹn láàfin Àwùjalẹ̀ Ìjẹ̀bú láti yan adarí mìíràn sórí ìtẹ́ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú náà. Àjọ tó ń gbógun ti lílò àti ìṣẹ́fẹ́ àwọn oògùn olóró lórílẹ̀‐èdè wa Nàìjíríà NDLEA ẹ̀ka wọn tó wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n máa ti kọlu àwọn olóògùn olóró ní ibùba wọn ráwọ́ tó àwọn bíi 12 níye. Alága lájọ NDLEA lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Mohammed Buba Marwa ló pàṣẹ yìí. Ìgbésẹ̀ náà làjọ ọ̀hún gbé láti lè wá gbọdẹ́kun àwọn oníwà ọ̀daràn agbégbògi lóró tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Ògùn. Lára àwọn ibùba wọn tí wọ́n dojú ogun kọ ní ìpínlẹ̀ Ògùn àgàgà nílùú Abẹ́òkúta nìwọ̀nyí: Mayes, Miami, Panṣẹ́kẹ́, Onions Market, Eléwé-ẹran, MKO Stadium Kútọ̀ Park, WAPCO, Láfẹnwá. Alukoro lájọ náà Haris Musa jòdì mímọ̀ pé arábìnrin kan pẹ̀lú àwọn bíi 11 mìíràn òun ni ọwọ́ òfin bà. Musa wá fún olùyà máa kéde wípé àjọ NDLEA tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣetán láti wá gbọdẹ́kun àwọn oníwà ọ̀daràn lè ti ń ta oògùn olóró nítorí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ògùn káwọn àtìláwí ó má bàa ba ìpínlẹ̀ Ògùn lórúkọ jẹ́. Ó wá ṣèlérí pé àwọn yóò máa dabarú wọn pátápátá láwọn ibùba wọn eléyìí tí wọ́n wà nítorí òfin ilẹ̀ wa Nàìjíríà ní ó fààyè gba irúfẹ́ ìwà burúkú bẹ́ẹ̀. Iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti dóòlà arákùnrin kan o eléyìí táwọn àtìláwí jí gbé ìyẹn ẹni ọdún 28, 28 years tó ní àǹfààní láti rí ìbọn ajámásìmí bọ̀rọ̀ gbà AK-47 lọ́wọ́ àwọn àtìláwí tí wọ́n jẹ́ afurasí oníwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Kogi. Iléeṣẹ́ ológun lábẹ́ ikọ̀ alájùmọ̀ṣe ni wọ́n mú iṣẹ́ náà ṣe lọ́wọ́ aago 3 òru ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Onítọ̀hún tí wọ́n jí gbé ni wọ́n ń pè ní Hussaini Shehu ni wọ́n jí gbé ní Àbàjì ní olúluwa Àbújá láti ọjọ́ 5 sẹ́yìn. Bí àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ṣe kojú àwọn àtìláwí náà ni wọ́n jọ ṣínà bọ́bọ́lẹ̀
mú kí àwọn oníwọ̀ ọ̀daràn ọ̀hún ó yá tètè fẹsẹ̀fẹ́ máa ju ìbọn ajàmásìmí bọ̀rọ̀ ọwọ́ wọn sílẹ̀ AK-47. iléeṣẹ́ ológun ti wá ṣèlérí wípé àwọn yóò mú ọ̀rọ̀ ààbò lóní pàtàkì. Ṣéwò ni wọ́n ti wá gbére ilé ìwòsàn fún ìtọ́jú eléyìí tó ní ìtumọ̀ báyìí máa pé àwọn ò ní fàyè sílẹ̀ kí àwọn oníwọ̀ ọ̀daràn ọ̀hún ó tún máa pọ̀ káàkiri ní ìpínlẹ̀ Kogi àti agbègbè rẹ̀. Aṣòfin àgbà tó ń ṣojú apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun Lérè Oyèwùmí òun ni ó máa ti ń pè wípé kí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ó tètè yọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn lẹ́kùn iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò nípò rẹ̀ ìyẹn Ọlátọ̀nà Bámidélé lórí bí ìbọn ṣe ń ro kòlákòlá ní agbègbè ọ̀hún ìyẹn ní ibùdókọ̀ Ìkirè tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú làwọn àtìláàwí kan ti bẹ̀rẹ̀ sí ń ṣèkọlù síra wọn bẹ́ẹ̀ ni ìbọn bẹ̀rẹ̀ sí ń dún lọ́tún lọ́sì ìyẹn ní ibùdókọ̀ náírà tó ti kọ́bọ̀ tó wà ní Ìkirè Motor Park ìyẹn ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lójú ẹsẹ̀ ni awakọ̀ kan tí wọ́n pè ní Saheed Akínwọlé pẹ̀lú ọ̀kan lára àwọn èrò inú ọkọ̀ ni wọ́n jẹ́ pé Olódùmarè àwọn ará ìlú tó ti àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ káàkiri láì gbàgbé ẹgbẹ́ òṣèlú Accord ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kàn ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè náà ìyẹn DPO Ọlátọ̀nà Bámidélé lórí wípé níṣe ni ó kọ̀ láti mú iṣẹ́ ṣe ní ìbámu pẹ̀lú òfin iléeṣẹ́ ọlọ́pàá máa pé àwọn mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ni wọ́n bẹ nídìí ìṣẹ̀lẹ̀ náà àmọ́ lójú ẹsẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ti bẹ̀rẹ̀ sí ń gbóṣùbọ̀ kárí láyé fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà àgàgà fún ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè náà lórí bí ó ṣe mú iṣẹ́ náà ṣe ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ wa Nàìjíríà máa pé àwọn gan làwọn ké sí láti máa bọ̀ nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé ìbọn ro kòlákòlá yẹn ní ibùdókọ̀ ọ̀hún. Àmọ́ ẹgbẹ́ náà ni wọ́n ti wá fẹ̀sùn kan aṣòfin àgbà Oyèwùmí wípé òun gan ló ṣokùnfà bí wàhálà ń ṣe ṣẹlẹ̀ òun gan lórí kó àwọn ọmọ gànfẹ́ wá láti wá dabarú ibùdókọ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun la gbọ́ pé wọ́n ti fi àwọn ọlọ́pàá ṣọwọ́ kí ààbò ó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa ń bẹ̀ bẹ́ẹ̀ sì rèé kí àwọn oníwọ̀ ọ̀daràn kí wọ́n lè di ohun àná lágbègbè náà. Aṣòfin àgbà látinú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ló ti bẹ̀rẹ̀ sí kọminú báyìí lórí bí àwọn ohun amáyédẹrùn lè tó rà sí ilé ìwòsàn ìjọba Umahi tó wà ní ìpínlẹ̀ Nasarawa ti ṣe dohun àwátì pátápátá o máa bẹ̀rẹ̀ sí ń bèrè lọ́wọ́ ìgbìmọ̀ tí ń ṣàkóso ilé ìwòsàn náà lórí ibi tí àwọn ohun amáyédẹrùn ń wà gbogbo. Aṣòfin náà ló bẹ̀rẹ̀ sí ní bínú bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń kìlọ̀ fún ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní ilé ìwòsàn ọ̀hún wípé níbo ni àwọn fáànù eléyìí tó tó bí 50 níye tí wọ́n ń so mókè eléyìí tí òun wà. Bẹ́ẹ̀ ló tún bèrè wípé àwọn fáànù tí wọ́n ń dá dúró fúnra lára wọn tí wọ́n tó bí 40 níbo ni àwọn náà wà láì gbàgbé àwọn ibùsùn bí 50 níye èyí tí wọ́n rà fún àwọn tí wọ́n jẹ́ aláìsàn ibo gan ni wọ́n wà. Lójú ẹsẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ń fọ̀rọ̀ wọn síta o bẹ́ẹ̀ ni wọ́n gbé síta lójú òpó ayélujára X ìyẹn níbi wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé aṣòfin náà ló rẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún àwọn èèyàn rẹ̀ àmọ́ ó ṣe ní láàánú wípé àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní ilé ìwòsàn náà ni wọn ò lè sọ ibi tí àwọn ohun amáyédẹrùn ọ̀hún wà. Ẹni tó jẹ́ aṣòfin ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ń fẹ̀sùn kan ẹni tó jẹ́ oníṣègùn ìbò nínú ọgbà ilé ìwòsàn náà wípé ó ń parọ́ fún òun ni nítorí òun ti bèrè lọ́wọ́ rẹ̀ ṣáájú wípé àwọn ibùsùn náà tó ń ti àwọn fáànù ọ̀hún kọ́ kí gangan ni wọ́n fi ń ṣe ó pé àwọn tọ́jú rẹ̀ náà sínú yàrá ìkẹ́rùsí ni. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn fáànù eléyìí tí wọ́n ń so sókè bíi 50 níye tí wọ́n ti àwọn fáànù tí wọ́n lè dá dúró fúnra lára wọn bíi 40 tí wọ́n ti àwọn bẹ́ẹ̀dì eléyìí tí wọ́n fi ń sùn tó jẹ́ ti àwọn aláìsàn àti àwọn òṣìṣẹ́ òun ni ó ti wá dàwátì báyìí ó pé àwọn ibùsùn tí àwọn rí ń bẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ eléyìí tó ti wà ń bẹ̀ ṣáájú kí wọ́n tó ra àwọn bẹ́ẹ̀dì náà ó wá rọ àwọn ìgbìmọ̀ eléyìí tí ń bẹ ní ilé ìwòsàn òun láti ṣe àwárí àwọn ohun tó ń wúrà bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń fa sùúrùtù lẹ́sẹ̀. Aṣòfin náà ló kéde wípé owó àpò ara tòun kì í ṣe ti ìjọba ló ń fi ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń wúrà náà fún àǹfààní àwọn ará ìlú tí wọ́n jẹ́ èèyàn tòun.
ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti gba àlejò ẹni tó jẹ́ alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun Ibrahim Zungara bí gómìnà Adémọ́lá Adélékè ti ṣe bẹ̀rẹ̀ sí ń béèrè fún àyípadà tó gbọ̀ngbọ́n lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun máa béèrè fún títú àwọn olóṣèlú eléyìí tí wọ́n bẹ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá náà sílẹ̀. Zungara ló gba ìṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ní ọjọ́ ajé tòní máa ṣe àbẹ̀wò sí gómìnà Adémọ́lá Adélékè ní ìkọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọlọ́pàá náà. Níbẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí fọwọ́lùyà máa ṣèlérí wípé àwọn yóò ṣiṣẹ́ fún àlàáfíà kó lè jọba tóun ti kí àwọn ará ìlú ó lè ní ìfọkàntán tó ní ìtumọ̀ nínú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpàdé ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí gómìnà Adémọ́lá Adélékè tóun ti iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe ní ìkùnsínú tóun ti wàhálà tó pọ̀ ṣáájú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tàwa yìí tóun ti lẹ́yìn rẹ̀. Ìjàmbá ọkọ̀ ti wáyé ní Wàsímì Ewékòró ìpínlẹ̀ Ògùn níbi táwọn kan ti farapa pẹ̀lú bí àwọn bíi 5 kan ti ṣe jẹ́ pé Olódùmarè àwọn bíi 12 ni wọ́n bẹ nínú ọkọ̀ ọ̀hún kí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ṣẹ̀ ní ọjọ́ ajé tòní. Ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ pé Olódùmarè ọ̀hún ni wọ́n wọ́ òkú rẹ̀ bóde ní abẹ́ ọkọ̀ kó di pé àwọn ará ìlú ó bẹ̀rẹ̀ sí ń ka omori lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà. Àwọn ará ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kígbe síta báyìí máa ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn àgàgà ìṣèjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti wá ọ̀rọ̀ fi ṣàdá lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ń wáyé ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ sì rí dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú lójúnà náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló bà wọ́n lọ́kàn jẹ́ nítorí ipò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n farapa ń bẹ̀ wà ó kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ pé Olódùmarè ọ̀hún ní òkú wọn lásán ló ń dẹ́rù bani o látàrí bí kinní ọ̀hún ti bà wọ́n lára jẹ́ tó pọ̀.